Kò sí ìmọ̀ tí kò wúlò. Nípa ìdí èyí, àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ Love Foundation Model School ṣe àbẹ̀wò sí ilé-iṣẹ́ amóhùnmáwòrán ìjọba àpapọ̀ NTA Ìjẹ̀bú-Òde láti kọ́ ẹ̀kọ́ sí i, pàápàá jùlọ ìlò ẹ̀kọ́ ìwúlò bí ìgbóhùnsáfẹ́fẹ́ ṣe ń wáyé ní ilé-iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́. Akọ̀ròyìn wa Zainab Ọpẹ́níyì jábọ̀ ìròyìn wípé atọ́nà ni àbẹ̀wò ìnàjú náà jẹ́ fún àwọn akẹ́kọ̀ọ́ èyí tó bá fẹ́ yan ìgbóhùnsáfẹ́fẹ́ ní iṣẹ́ òòjọ́ àbí ààyò rẹ̀. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà síwájú sí i. Ìrìnàjò ṣókí tí àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ Love Foundation Model School rìn lọ sí ilé-iṣẹ́ NTA Ìjẹ̀bú-Òde ní láti ní ìrírí púpọ̀ nínú ìgbóhùnsáfẹ́fẹ́ àti láti ní ìmọ̀ nípa bí ó ṣe ń lọ nílé iṣẹ́ náà. Nígbà tí wọ́n mú àwọn ọmọ ilé-ìwé náà yíká àwọn ẹ̀ka oríṣiríṣi ní ilé-iṣẹ́ náà, òṣìṣẹ́ ìṣàkóso ní ilé-iṣẹ́ ọ̀hún, Ọ̀gbẹ́ni Kẹ́hìndé Gbádéyan, ṣàlàyé díẹ̀ nínú bí àwọn ẹ̀ka ilé-iṣẹ́ ọ̀hún ṣe rí. Ọ̀gbẹ́ni Tọ́pẹ́ Àjàyí, tó jẹ́ ọ̀kan lára onímọ̀ ẹ̀rọ ilé-iṣẹ́ náà, ṣàlàyé fún àwọn akẹ́kọ̀ọ́ náà bí ìyàrá ìṣàkóso àti ìyàrá ìgbóhùnsáfẹ́fẹ́ náà ṣe jẹ́. Pẹ̀lú ìkóríyá àti inú dídùn, díẹ̀ lára àwọn akẹ́kọ̀ọ́ náà sọ ìrírí wọn. Ọ̀gbẹ́ni Ìfẹ́olúwa Ògúnsànyà, ọ̀kan lára olùkọ́ni ilé ẹ̀kọ́ Love Foundation Model School, sọ pé ìbẹ̀wò náà ti fún àwọn ọmọ náà ní ìrírí ìgbésí ayé àti ìfihàn tí ó kọjá ìyàrá ìkẹ́kọ̀ọ́ wọn. Ó wá gba àwọn òbí àti àwọn alábòójútó ní ìmọ̀ràn láti máa fún àwọn ọmọ wọn ní àǹfààní báyìí lẹ́ẹ̀kọ̀ọ̀kan.